Ìjọba ìpínlẹ̀ Èkó ti ń gbé ìgbésẹ̀ láti sọ agboolé ẹ̀rọ ayárabíàṣá ìyẹn Computer Village ní Ìkẹjà di ilé ìgbé. Ìjọba ìpínlẹ̀ Èkó ti sọ tí wọ́n sì ti fi ẹnu ọ̀rọ̀ jóná lórí ẹ̀ pé ọjà Computer Village eléyìí tó wà ní ìlú Ìkẹjà yóò di kíkó kúrò níbẹ̀ lọ sí Katangua ní Abúlé tí wọn yóò sì sọ ọjà Computer Village ọ̀hún di ilé gbígbé fún àwọn ènìyàn. Olùbádámọ̀ràn pàtàkì fún gómìnà Sanwó-Olú lórí ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀rọ àti ìdàgbàsókè àwùjọ ìyẹn dókítà Ọlájídé Babátúndé ló sọ̀rọ̀ náà nígbà tó ṣàbẹ̀wò sí ọjà ọ̀hún níkẹjà. Ó ní àwọn àyẹ̀wò agbègbè ọ̀hún láti ọ̀dọ̀ àjọ tó ń mójútó ọ̀rọ̀ ilé kíkọ́ pẹ̀lú àjọṣepọ̀ àwọn àjọ tó ní í ṣe pẹ̀lú òfin àtàwọn ìgbìmọ̀ míì lábẹ́ ìjọba ló fìdí ẹ̀ múlẹ̀ pé ibi tí wọ́n fi ṣe ọjà tí wọ́n ń pè ní Computer Village yìí agbègbè ilé gbígbé ni. Ó ṣàlàyé síwájú sí pé ìgbésẹ̀ láti kó ọjà Computer Village ọ̀hún lọ sí Katangua ní Abúlé kò bá ti kẹ́sẹ̀ járí ṣùgbọ́n àwọn nǹkan kan ló ṣe adínàgbà òkú fún un. Ó ní ìdí pàtàkì tí ìjọba ṣe yan Katangua ní Abúlé láàyò láti kó ọjà Computer Village lọ ni pé ọ̀nà ibẹ̀ dára púpọ̀ fún ọkọ̀ láti rìn. Wàyí o, kí gbogbo òǹtajà Computer Village níkẹjà máa múra sílẹ̀ láti máa lọ sí Katangua ní Abúlé níbi tí Computer Village tuntun yóò wà báyìí. Àdúràmọ́mi Balógun ló kó ìròyìn náà jọ, èmi Ẹniọlá Sálíù ni mo kà sétí ìgbọ̀yìn lórúkọ Planet Online TV láti inú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí. Láti má jẹ́ kí etí yín di sí àwọn ìròyìn tó ń lọ lágbàáyé, ẹ darapọ̀ mọ́ wa lórí Facebook, TikTok, Instagram àti YouTube. Ẹ ṣeun.